If
yirimo. Imemolegia yeye, memolegia. Ira gbegbe ni Jesu re.
eni brigeti no biaka o mena ni jesopo enu wani eni obia yi obia ni remodi no dokia obia ni remodi no biokia o mewa wewo olosele ga tiema bi koti mewe mekia ni jesu nokie no khoni me obuyi nokie no khoni me wega we o ke no jesu bori akopete nerena atio iba no lotana jesu bori ha brigeti no biaka o me ni remodie jesu bori ha brigeti no biaka o me ni remodie agmoga lori agige gebike agmoga lori agige yodalo agmoga lori agige gebike agmoga lori agige yodalo Ebesi megogo bena kononia otani meta na beno wirigo Jesa bodi akmo pigenti bi akmo Emoti no bio keye bago bi akmo Akere no mi no pa me magimia No ki mame no ku mege pechu Anye be kukwete no u Anye be kukwete no wo Ayebe kukwete lowo Ayebe kukwete lowo Jesopo wega gogoria Okubele ni ene elebekpe Jesopo wega gogoria Okubele ni ene elebekpe Ebogi rekona beti ayebe nantono Jesopo Mena luwe jeso Okaga miwa Jesopo no kukwe Okwoga miwa Jesopo no kukwe Okaga miwa Jesopo no kukwe Okwoga miwa Jesopo no kukwe Ayo na kano se no palu ni megome Mewe uni megareko Ayo na kani Jesu luni megome Mewe uni megareko Agmoga lori ami egyo dike Agmoga lori ami egyo dalo Agmoga lori ami egyo dike Agmoga lori ami egyo dalo Weri meki u desi ako desopo Enu weki amyega loki akpolona o Weri meki ne hobi nyopea Enu weki amyega loki akpolona o Dada motivisi Jesopo Nwega gogofia Okaga miwagi Jesopo no kupe Okwoga miwagi Jesopo no kupe Okaga miwagi Jesopo no kupe Okwoga miwagi Jesopo no kupe Oye di Jesu role sa Ome Nwega gogofia Ode yopu yi role sa o Obi akere no ba mwe no mo kino
na mokime o obi agere no ba mwe no mokime o ọ̀rẹ́sọ ni ba gbibi stesi adi ọ̀rẹ́sọ ni ba gbibu pia saye amwe no mokime o obi agere no ba mwe no mokime o amwe no mokime o obi agere no ba mwe no mokime o yeso bo wage pese gole gbagere oworo niye uko fun amole go ole nakare ọmọ gbabuke ọbịa ni remote papa ẹgbọrọ niye yaba sibaguge agbọga lọbịa mi egigereke sibaguge agbọga lọbịa mi egigereke mẹyẹ wọlé yẹn mẹwọlé yẹn yẹyẹ mẹwọlé yẹn o ìrọ̀lẹ́ gbọ́dọ̀ ní gẹ̀ẹ́sù rẹ̀. ìmọ̀lẹ́ gbọ́dọ̀ ní gẹ̀ẹ́sù kí o. Makati ni nyore ga agwa 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 makati ni nyore ga agwa osoria yanu ga agwa atutaze ni nyore ga agwa agwa bebe itataze ni nyore ni ga agwa agwa yekwa bobo tunasi no ni nyore agua, agua, espelako. Osoria mera me agua, agua, espelako. Ema mi tokrom me ba tokrom me, atokrom me, atokrom me. Mesoga ke no pera, espera no suwete no wega ke peno. Ikeke ni agua o. Agata magbe balu akariko awe pege balu lu akariko ta mama bilulu ni magbe asiwe ta mama bilulu akariko awe pege balu akariko awe pege balu akariko ta mama bilulu ni magbe asiwe awe pege balu Agata magbe balu akariko mama gbe balu lu akariko ta mama bilulu ni magbe asiwe awe pege balu lu akariko awe pege balu lu akariko awe pege balu lu akariko mama bilulu ni magbe asiwe awe pege balu lu akariko
balulu akariga tatamagbe balulu akariga ye tamame bilulu ni makiasi awegbe balulu akariga awegbe balulu akariga eko awegbe balulu akariga tamame bilulu ni makiasi awegbe balulu akariga balu akariga ye tamame balulu akariga nana tamame bilulu ni makiasi awegbe balu nana o yala akariga ye no tamame bilulu ni makiasi awegbe balu wewo biera meweki wẹ̀rẹ̀ kpọ́nù lè mẹ́kìá wẹ̀wọ́ bí nyọ́ mẹ́wẹ́kì wẹ̀rẹ̀ kpọ́nù lè mẹ́kìá wẹ̀wọ́ sọ mẹ́wẹ́kì wẹ̀rẹ̀ kpọ́nù lè mẹ́kìá wẹ̀rẹ̀ kpọ́nù lè mẹ́kìá omiera mi o wẹ̀rẹ̀ takalu mẹ́rọ wẹ̀rẹ̀ kpọ́nù lè mẹ́kìá omi nyọ́ mi o. Wẹ̀rù takalu mẹ́rọ wẹ̀rù kpọ́nù lè mẹ́kìá ọ̀ṣàmù wẹ̀rù takalu mẹ́rọ wẹ̀wọ́ bíra mẹ́wẹ́kì wẹ̀rù kpọ́nù lè mẹ́kìá wẹ̀wọ́ bí nyọ́ mẹ́wẹ́kì wẹ̀rù kpọ́nù lè mẹ́kìá wẹ̀wọ́ sọ mẹ́wẹ́kì wẹ̀rù kpọ́nù lè mẹ́kìá. Wẹ̀rẹ̀ kpọ́nù lè mẹ́kẹ́ omiera mi o wẹ̀rù takalu mẹ́rọ wẹ̀rẹ̀ kpọ́nù lè mẹ́kẹ́ ominyọ́ mi o wẹ̀rù takalu mẹ́rọ wẹ̀rẹ̀ kpọ́nù lè mẹ́kẹ́ ọ̀ṣọ́ mi o wẹ̀rù takalu mẹ́rọ ọ̀sítẹ́kẹ́ mi rúnú fàfà mi ọ̀sọ́tà lọ́gàn mi mẹ́rẹ̀rẹ̀rẹ̀. Soti kemi orunu papa mi o pema sota lo mi merere wera kunu le meke omi kono wero takalu mero wera kunu le meke iriera mi o wero takalu mero aga wepe balu eka higo iye tamame bilu ni mekri esiwe o eteme nokie kọ̀rẹ́gbẹ́ mẹ́nu òdùdù bàbá mi ò nana sọ̀nà rírà mẹ́ mọ́rẹ́ bírú náà gbọ̀nà pọ́nrí gbòògbò mẹ́ta yìí iná mi yé rẹ̀ yẹ́bà rí àpọ̀nrẹ́ àpọ̀nrẹ́rù èròwé náà gbọ̀nà kúrò èrú mẹ́kẹ́kẹ́ sàmẹ́rẹ́ kà mẹ́ àpọ̀nrẹ́ kókó yẹ́bà sẹ̀sọ́ mọ́bọ̀ nọ́mọ́ wẹ̀rẹ́ èrú mẹ́kẹ́kẹ́ sàmẹ́rẹ́ kà mẹ́ àpọ̀nrẹ́ lọ́wọ́. Base sọmọ bọ̀nà mọ̀ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ kpọ́nù lè mẹ́kẹ́ ìrírà mi o wẹ̀rù takalu mẹ́rọ wẹ̀rẹ̀ kpọ́nù lè mẹ́kẹ́ ìrìnyọ́ mi o wẹ̀rù takalu mẹ́rọ wẹ̀rẹ̀ kpọ́nù lè mẹ́kẹ́ ọ̀ṣọ́ mi o wẹ̀rù takalu mẹ́rọ base sọmọ bọ̀nà wẹ̀rẹ̀ o akọ̀nẹ́ gbogbo mẹ́tì yé ame balulu ye nane kpɔgbɛgbɛ ye ba ye nana ŋa baba me yuwa fiana ɛyɛra me o kare gbɛmɛ no kie kare gbɛmɛ no ɛmɛlɛ ni ye ba fiana ye baba o nane bi lulu ɛmuna kpɔkpɔ mɛ o ye me ye ero takalu mɛ lo erakunu le mɛ kɛ alɔsɔ me o ero takalu mɛ lo. Erakunu le mẹ́kẹ́ àríwíkọ́mù èrò takalu mẹ́rọ. Àgàwé pẹ́ balùwù ẹ̀ka ríkọ́. Tàmá mẹ́bìrú ẹ̀ka ríkọ́. Tàmá mẹ́bìrú ní mẹ́kí àti mìíràn.
agagwekpe gị bara uru eke ịkọ Awekpe balulu eke iko. ego Awekpe balulu eke iko. ego Tama mebirulu ibi esiwe. nanaga onoki Awekpe balulu eke iko. anyepunu nwata bekoto nọserame anyebe ọma bekoto nọserame ọgwegị ikpeme onyebe ọgwegị ikpakokwe ịrụtakalu merụ anyepunu nwata bekoto nọserame anyebe ọma bekoto nọserame ọgwegị ikpeme ọgwegị ikpakokwe ịrapunu na-emekia efodike merunu fafami o Sodalo meru merere Esodike merunu fafami o Sodalo meru merere Eyoje. Erakunu le veke ibieramu Erotakalu mero Erakunu le veke ibinyomu Erotakalu mero Erakunu le veke arasamu Erotakalu mero Esodike merunu fafamia Esodalo meru merere Esodike merunu fafamia o ekeme Esodalo meru merere Ọ̀ṣẹ́rìbà gbèbó ọ̀ṣẹ́rìbà gbèbó ọ̀ṣẹ́rìbà gbèbó ọ̀ṣẹ́rìbà gbèbó Erakunu le meke ibieranu Erotakalu menu Erakunu le meke ibinyonu Erotakalu menu Erakunu le meke arasanu Erotakalu menu Agawekpe balu akarigo Agawekpe balulu akarigo Tama mepilulu ni mekri asinya Agawekpe balulu akarigo Awekpe balulu eke iko. Akarigo iye Balulu eke iko. Abebe onoki Mebirulu ibi esiwe. Abebe onoki Awekpe balulu eke iko. Eyoje. Ọ̀ṣẹ́rẹ̀ lébà. Olo. Ebegi iye penamore logori ahia Eke ike. Aso Ebegi iye penamore kokori ahia Eke iye. Ebare gago kokori mo Eke iye. Ebikore ruago kokopo ha Eke iye. Manyere ye gago yakpo ha Eke iye. Eke iye. Agaru ya na kobe na Eke kono iye. Mara era kuna kio Eke iye. Magale rogo gagmo kiori agia Magale rogo ni me kiori okwele Eke iye. Magale rogo gagmo kiori agia Eke iye. Eke iye. Eke iye. Magale rogo gagmo kiori agia Gagmo ga kiori agia ni me kiori okwele o Me magale rogo bi okwele Me magale rogo bi okwe o Eke iye. Me magale rogo bi okwele Oye mani ya gagmo na we pepe o Nana me wo gagmo na kaka o Nana me wo gagmo na we pepe o Esodike merunu fafame Sodalo meresa yaru merere Irakunu le mekebe na kwana o Erotakalu mero Nana me wo gagmo yo shoria Papa me wo gagmo yo shoria Nana me wo gagmo yo shoria Eke iye.
Agmaregado nuria mekia, agmaregado nuria mekia. Ebolo me magaga. Agmaregado nuria mekia, agmaregado nuria mekia. Ebolo me magaga. Woman no such a will. Only Magaluba. Woman no such a will. Only Magaluba. Agmaregado nuria mekia, agmaregado nuria mekia. Ebolo agmaregado nuria mekia, agmaregado nuria mekia. Ebolo Woman no such a will. Only Magaluba. Woman no such a will. Only Magaluba. To specially recognize all the ESCOs and members of Ehioto Foundation. Ehioto Foundation is a non-profit organization based in the United States of America, and also Ehioto Academy, a division of Ehioto Global Ventures. Special recognition to the President, Elder Felix Omoruyi Idahosa. Danny, you hear Elder Felix. You hear the name Elder Felix Omoruyi, the President, the AKA of the level 1 of United States of America. You hear agmaregado nuria mekia, agmaregado nuria mekia. Ebolo me magaga. Agmaregado nuria mekia, agmaregado nuria mekia. Ebolo me magaga. MD Dr. Festus Idahosa, Vice President, aka Quiet Giant of United States of America. You dey hear me? You go fear. And of course the treasurer, Mr. Friday Osabo here. No here. Baba, based in the United States of America. You the hear AKA Oyeeee Osono of United States. Baba, Yaro yo. Agmaregado nuria mekia, agmaregado nuria mekia. Ebolo woman no sekemele, only Magaluba. Woman no sekemele, only Magaluba. The Secretary of the House, Mr. Sonny Okudolo, aka Sonny Ventures, based in United States of America. You dey hear names? Mr. Hilary Eva Europe, based in United States of America.
aka the Don General of United States. Mr. Tony Ikpea Global Ventures, based in United States of America, member of the House and Board of Trustees, United States. The near no monasa yebe aye ni barevera siobi. Mrs. Belinda, based in Germany, Omonuro Mibieri. The near no monasa yebe aye ni barevera siobi. General O.ADABHIE, aka Omonowose1 of Turillo, Italy. The near no monisa yebe aye the Okajesan1 of Turillo. Omo Nagadaga Bieri Pule. Okajesan1 of Turillo, Iyaroyo. Eni ose yebe aye Mr. Honorable Kisley Ojera, aka the Lion of Turillo, Italy. Agbaregaru no yamekia, agbaregaru no yamekia. Ebolo mije, agbaregaru no yamekia niya, agbaregaru no yamekia. Ebolo mije. Whoever knows a given, or a mega lump. Whoever knows a given, or a mega lump. Agmoneru Doria Joko, Baba Washala Kevian. Agmoneru Nuriakia, Baba Wakale Kevian and nothing. Agmoneru Nuria Joko, Baba Wakale Kevian and nothing. Agmoneru Nuriakia, Baba Washala Kevian and nothing. Anye Punu Mata, Anye Be Oma Goto Dosem. Okwegi Bena, Okwegi Bena, Okwe Pepu. Anye Punu Mata, Anye Be Oma Obotako de Ramenia. Okwegi Bena, Olumiye Okwe Pepu. Ebolo Niye Bawea, Masaki Akwoko. Ivaneru Nuriakia. Bayere babo bagi bamefa. Ibanete belo bagasa. Bayere ki Jesu no jekeba. Upega lo yaga moligo. Parole que no yo la singo. Upega susa que no moligo. Parole que no yo la singo. Osasi no bi ogbo buganye bunu matabe gbole nyao. Ege no rega susa weli wibado bagbado bamage na soso babajinare. Osasi no bi ogbo buganye bunu matabe gbole nyao. Ege no rega pushi wibado baki babajere babagile na soso. Osabojo nya hota osaso tatu je primary school babo na yena. Osakpa bakele to rega si gonono monage. Osabojo titimba olivani na yere wega si golele. Ibaneru nuriakia bagompa iba imolefa. Adegi mene Eromhonsele kele ne kanara si go peni memo gare. Oh, ujana vepe ebolomiye kusele. Ujana vepe ebolomiye kusele. Eyo fa gbo mu me omo ni me biare go lo sori mu me. Ayamo bobe na bona ebolomiye gari eyiware. Eyo tani bana modu nutagiania eye ni sosoga yoloro femu. Ni meto ni meka ba bono mo si melo no mo lele me. Onazele ni mena kobi. Eyo tani batago yodo sume. Uwa no lulu ya mekiani weyele rego suwe ma fonu wa. Uwa no te belo we masa weyele rego suwe ma fonu wa. Oh, anye bunu mata, anye be oba goto no sera me. Okwegi bene, olodiye we gbagu. Eni no money say ye aye Dr. Kisley Iyamu.
member of the house aka Otokinadu of United States of America. Waka eboni mesulului. Wege gyo se no bo aso ameke. Wete tawe ki oba we ama you don dey talk Dr. Peace Yam aka Otokinadu of United States of America. Uwane ki awori mere. Eni no money say ye be aye Dr. Odia member of the house Cotton based in United States of America. Oh, let's go, brother. Agboregaru nuri amekiania. Agboregaru nuri amekiania. Ebolo niye. Mr. Owe Egareba, member of the house based in United States of America. Mr. Benjamin Imode, aka Benjamin Investment based in United States America. Baba Eda Felix Omoluyi Idahosa, may your days be long. President of the house, the other level 1 of United States Kingdom, America. Agboregaru no yamekia, agboregaru no yamekia. Ebolo niye, yamekia. Agboregaru no yamekia niya, agboregaru no yamekia. Ebolo niye, yamekia. Woman no say give me. Let's go. You want to say give me. Let's go. You want to say give me. Let's go. You want to say give me. Mena we mele jaye na rekwele kino mona. Ni barebere refiori NDCO Oga Oye and Gas Moses Oga Kadila Omonuro Vidiere Ope adiebo ni meyi, oku adiebo ni meyi. Bali mereko meki Moses Oga Ramute Moses Oga already neri me are rumewe no to abona. There you know even in me are rumewe no to abona. Melu eseki
MD CEO Oga Motors Moses Oga Filling Station ọ̀nà àlọ́ lè mẹ́ mẹ́rin bí mi àrẹ fún ẹ mọ́ gbéra ibà nà bọ̀ bá lè ní àwòrán fún ẹ mẹ́kì Moses Oga rà wọ́n dé ọ̀rẹ́ ọ̀sẹ̀ ló bọ̀ akéré lọ́rẹ́ parí Moses Oga bẹ́ẹ̀ wọ̀ gbéra fẹ́ ní mẹ́rin kárí yẹn dè náà MD CEO Moses Oga Oyeeee àga Moses Oga kádìlá mẹ́mẹ́ Oga Motors mẹ́kátàrẹ́ bẹ́ẹ̀ nà ọ̀gbẹ́ra ẹ̀ nà wẹ́wẹ́ yọ̀ọ̀yà bàbá yẹrẹ yọ̀ọ̀yà bàbá agọ̀gọ̀ kí a gé pé efu wẹ̀rẹ̀ ẹsẹ̀ dúgbàdú nàgbọ́ ọ̀sányà àbọ̀sà yìí Oga Moto bàbá wẹ́wọ́ oríri pé Moses Oga bàbá wúwọ́ lóríri pé mọ́tà jẹ́ sáàlù jẹ́ pẹ̀lẹ́pẹ̀ wọ́rẹ́ nìyẹ mọ́mí bàbá lóríri pé alájí tẹ́kínọ́bọ̀ ìrànlẹ́ nílága yìí yẹ kẹsí àjí òtẹ̀ wúrọ̀mù tẹ́kínọ́bọ̀ gẹ́gẹ́ bàbá mẹ́ alájí tẹ́kínọ́wọ́ bàbá bàbá oríri pé ẹgbẹ́ mẹ́ òní mẹ́rin lọ́nà iná iná mọ̀nà sẹ́rẹ̀ yá yé triple chief Henry Bukato diẹ́dẹ́ka wọn ọ̀fọ́ ọ̀dúnwá ìyọ̀tárẹ́ ọ̀rọ̀lẹ́ ọ̀fúnjọba ìyẹ́fọ́ of Korea triple chief ẹ̀dẹ́ka finance ẹ̀bọ̀gẹ́ ẹ̀mẹ́rẹ́ ẹ̀dẹ́ka wọ́bíọ́wọ́bíọ́wọ́ bí yọ́bọ́dún yẹ bẹ́ẹ̀ pẹ́ mẹ́tì ẹ̀dẹ́ka bọ́ọ̀gẹ́ nẹ́rọ̀ nù Henry Bukato n'ọ̀gá ọ̀gá pass ọ̀gá finance Henry wẹ̀ n'oriri ìyọ̀tárẹ́ ọlọ́lẹ̀ ọ̀fọ́rí amẹ́tì ọ̀bàbà ìyàrá yóò ẹ̀dẹ́ka finance bàbá wọ́bíọ́wọ́bíọ́wọ́ destiny wọ́gẹ̀ nọ́mùẹ́ destiny wọ́gẹ̀ nọ́mùẹ́ destiny Bukato ẹgbẹ́ fún wẹ̀rẹ̀ ọmọ mẹ́tì òbí mẹ́ destiny 2 billion. Ìmẹ́nà mọ̀nà sẹ́rẹ̀ yáyé ọmọ nẹ́bọ̀ yìí ní bẹ̀rẹ̀ Honorable Kevin Agbe MD Cash Hotel number 10 on Winner Street off Sakoma Road Municipal. Kevin bo nọmọ Cash Hotel Kevin Agbe bo ní mẹ́rẹ́gàrí yẹ kìnnà Cash Hotel Kevin bẹ̀ bọ̀ gẹ́ nọmọ yẹ Agbe wúwo orí ìgbé yẹ. Abobo Eromhonsele boge ne baba bete alias Pupu Erame ni meragari ye Abo Eromhonsele boge no bime Bete bo Pupu one Pupu bebo ni ragali ye Eyi diame ose jani boge ne rame Eyi diame boge no moye Ose 1 billion ye Ose 1 billion. Eyi di ame moge ne papa. Ose 1 billion. Amogo. Ekole roju wa. Ose 1 billion. Abi ebunu wata boso no pare gogo nuwa. Begu we mi go daga tukmo. Nuwa daga reba. We mi go daga marriage. We mi go nuwa reba bepe. We nyere ri yoba nena sa mo me na kona. Agbo kinga tota. Ewa asigo go le welele. Wemaga ye piave na kona nya. Oma babu ke anu welu marriage. Ego go lu wa ire re congratulations. O se 1 billion. E ko le roju wa. O se 1 billion ya no yo. Ebea asi. Adale vegogo. Ego me ye. Ebea asi ni boge ne baba me. AKA Ibwe Mete Ibwe Okeni Omonu Beni Piare Ubiaja Noge Nogi Mete Ufua Tiofila Sinage No Moe AKA Tibwe Ufua No Riri Tiofila Sinage No Bi Mete
ayere gbere enugwa gbere ga nyobore bo lola di dage bo ne papa epipi no sabo esigi me onomo lola di dage me ni ragali yeke lola di dage iba biwo ayere gbere onene enugwa gbere ga nyobore bo uwari aga kpori aga ni robore bo uwari aga kpori aga ni robore bo mena wa me yele ga ye na ye no mo na re ramte e bo re ko no re ja ye amen ro no ya re ko ka ayi re ave no to amona ramte yare Francis no bi pe bo bali me wo te wo ramte o mere ko ira no ya so me ga mo ku e mo ki mena wa no pra yo ko no le me wo e ni o se be ya ye Mrs. Francis ku pe bo woman commissioner abo yiri obi ala me bo je nu we ado to e na me Wado do yara ade ba ni me no o wari akoria ani o eri ami oba gbona ọmọ ga kiri ga mi ego popo ni mo eri ami oba gbona ọmọ ga kiri ga mi ego popo ni mo ọmọ me no me ga wu wele ọmọ aya si pitolo uki gbe uki siri no kwore amabia ọmọ aya si pitolo obiare go mi ọmọ mi ọmọ daga mi bale akona yena ofilia o ene ma sapo ke ma kene kana pira akona yena ofilia o ene ma sapo ke ma kene kana pira we aga yo biera me we buja ni me kware o we aga yo bi no me we buja ni me kware o oga le niwe oga ne yogo togo oga wa poki apaye ba po pepe ba oga le niwe oga ne yogo togo oga poki apaye ba po pepe ba ola di dare boge ne papa ola di e pepi no se wa se se satis ola di mege ne ra no ola di we se me ra luwe if you love me, you know where I go. Wado do yara ade ba ni me no abore ko o wari akoria ani abore ko If you know me, you know where I go. Wado do yara ade ba ni me no abore ko Nana me o ye. Okay. ani abore ko Papa got your border
ẹ̀yin fẹ́ ká kí wọ́n fẹ́ pé mọ́. Diamond Hotel Agadaga Joshua Ewoyere Agadaga no dey carry last. Diamond Hotel MD Triple Chief Dr. Ayanrekwe ọmọ na Agadaga Biere Agadaga Joshua Ewoyere Diamond Hotel. Diamond Hotel Agadaga Joshua Ewoyere Triple Chief Trado Medical Doctor Ayanrekwe Yaroyo Enugwagbe ẹni ọ̀pọ̀ rẹ̀ pọ̀ Enugwagbe lè kẹ́ni ọ̀pọ̀ rẹ̀ pọ̀ Enugwagbe lè kẹ́ni ọ̀pọ̀ rẹ̀ pọ̀ Kpọ̀rìàgà ẹni ọ̀pọ̀ rẹ̀ pọ̀ Enugwagbe lè kẹ́ni ọ̀pọ̀ rẹ̀ pọ̀ Enugwagbe lè kẹ́ni ọ̀pọ̀ rẹ̀ pọ̀ Agbogore I'm a better Paseke agato epo. Agato epo. Sabe mi baba satale. No sabe pa Eromhonsele mana. No sabe pa Eromhonsele mana o. Paseke agato epo ni eye. Paseke agato epo. No sabe pa Eromhonsele mana. No sabe pa Eromhonsele mana o. Paseke agato epe ye nia. Paseke agato epe. Paseke agato epe no satale. No sabe pa Eromhonsele mana. No sabe pa Eromhonsele mana o. Paseke agato epe. No se no panya na Eromhonsele mana bakonia.
Pasaki agato ekpenia, pasaki agato ekpenia. Ni Jesu no jenya na Eromhonsele mana. Baki agato ekpe, blota baki agato ekpe. No sano banya na Eromhonsele mana bakmo. Ona kemi no kwekpe limenya, olozore limena onitalebe. Nakmo ne punemi ere gwa. Ona kemi no gwepeli mebako na olozare ni na oni talere ebole ne punemi ere kwenya ege no fera bege no de aga aktia be na monanya ni mane buga ogwa mama ni matepenya bege no fera bege no tenya be na monani mebi wayenya ni mane buga ogwa ni matepenya ona mena kele lebe na konda enota ni na kele takia we emata no yego wasa mema ubakbo bloda ke kele romu nebo sister ke kele romu nebo enota ni no gba bi ogbo takia wego wasa mema ube na konda we ke kele romu nebo Orega oga mo gie no osakpa menega kele ye mo gie osakpa menega kele ye mo gie Ebolo ni ye ba nwe ododo wega ze buwelu nuwa mutwa wega ze buwelu nuwa mutwa Benu bana ye na bloda ukpe na T20 ona menega ni odia Coronavirus irele amagi mi no rele mudia amaye mi ori anoga roboku Coronavirus irele amagi mi obobu genia amagi mi pastor bugenia Coronavirus irele the pope olegbebe nebona president igonileke nebona nia Yaba gona mena kelera Uwasa mena ube na konda Blota ke kere kelera munebe Sista gona mena kelera Uwasa mena ube na konda Yage kere kelera munebe Yaba gona yenania Yaga ve buwelu nuwa mutwa Ayere vogor yariena gona nia Anoye mi tobo bugenia, anoye mi pastor bugenia, anoye mi president bugenia, anoye mi governor bugenia, anoye mi local government chairman, anoye mi nasoso bugenia. Oh, magikia so bobe na konda, di ayeka sulopo, agmondo se no kwato bosh. Pasagaga lo ni beno satale ibaki maga gele to hebe golofo na bako Pasagaga lo ni beno satale ibaki maga to hebe nya ito hebe golofo na bako Ukone coronavirus ile omo legbera ra buge obinyo legbera binyo buge Ukene coronavirus ilele pastor legbera pastor buge sokia go legbera sokia buge Ukene coronavirus ile obo legbera bo buge nia president legbera president Buhari United States president of United States yo owi Buhari no ga kisole Ona menalaga gagele yakwe ona menalaga gagele yakwe ona menalaga gagele yakwe Baki maga to ekpo Achimaga to eke Salo ni peke memetale Usane pa Eromhonsele mana Usane pa Eromhonsele mana Ebolo ni yeko Ayere rebe nekmonanya Ayabe mi omeso neto ene puole Ebolo ni yeko Ayere rebe nekmonanya Ayabe mi omeso
ne yaga no litoha. Igo nazori Nigeria. Na de pelo yo tu ne semo. Awale irelabo otoya. Igo nazori Nigeria. Na de pelo ge ibi okwele. Mebe ho awe irelabo otoya. Eriaka ti avenu pe ni. Ome bageri golu bi Nigeria. Ogisege na kiara use di goni. Ewegu kubare. Ewegu kubare o. Senobwa. Ewanyemu. Baba na mama mieye imani Nigeria na zemi atmo. Emi ame olopase. Ni bare ena se na ye na ni ani bare. Ni bare ole pola na bare o. Ni bare ana mommy breast flow. Ni bare ana mi HIV. Eni ame o pa ma wa ze. O. O se no bura pere ge bi o kwele me. Ebale jaye. Eso no je palo ge mo lo me o. Ebale jaye. O se no bura pere ge bi o kwele. Ebale jaye. Eso no je palo ge mo me o. Ebale jaye. Afunyi no je no palo ge bi o kwele ni a. Ebale jaye. Mama le jage ku ma kania. Ebale jaye. Akile no doga fuli ma baba kidenia. Ebale jaye. Batia never no da fena kan no bi okwero mo bi ole. Ọ̀gá fẹ́nu wẹ̀yẹ̀rẹ̀ omi ògbélé bí ojì. Ye batia never no da fena kan no bi okwero mo bi ole. Ọ̀gá fẹ́nu wẹ̀yẹ̀rẹ̀ omi ògbélé bí ojì. No da fena kan no bi okwere mo bi ole. Ọ̀gá fẹ́nu wẹ̀yẹ̀rẹ̀ omi ògbélé bí ojì. Batia never no da fena kan no bi okwere mo bi ole. Batia never no da fena kan no bi okwere mo bi ole. Batia never no da fena kan no bi okwere mo bi ole. Uyere we kasuso. We yere we kabelo yabe na gbona to. We yere o ga mi me bi o eko. No temptation, no miracle. There must be temptation before miracle. Agari oya, aya yere ga dobe mi bagmo. Odie no pe ani, o ame ga gbe ga yere ga yere. Agabe mi bare, aya yere, o ame ye gbe. Ona no na normal o. Ọ̀rẹ́gà kọ́ríà ayẹrẹ ayẹ̀kọ́ àgàbẹ̀ mi balẹ̀ ayẹyẹrẹ kọ́ ọ̀rẹ́gà yẹ̀gbẹ́ ọ̀nà nọ ní wọn nàkùn lè bu èso mọ́lẹ̀ ayẹ̀rẹ̀ àwọ̀ bọ́gà kẹ́ẹ̀bà kọ́ o. Obi ògbẹ́rẹ́ ọ̀bì ojú obi ògbẹ́rẹ́ náà ọ̀gọ̀lọ́ ọ̀bì ojú o. Batia never no da fena kan no bi okwere mo bi ole. Batia never no da fena kan le rebo no bi okwere. Oh, the devil of a man not the end of his life. What goes up must surely come down one day yo. The devil of a man not the end of his life. What goes up must surely come down one day.
Destiny can delay, he will never change. Destiny can delay, he will never change. What goes up must surely come down one day. Back as you go, if you go. Men are women na ye no monare ni ba na fi owi. Ye deka one of O.ADABHIE. Chief Henry. Yaro yo mi na. Henry bo ukato bo ne baba na. Edeka one of O.ADABHIE. Ekpeme o ni me fi e o. Triple Chief. Roland Iwo Idage boge ne baba. Roland Idage eraze ni menekali yeke no. Menane bati ona bagno no dafena ka no bi okwele no mo bi ole. Ekpeme o ni meri vie ko. Emi ose ye be aye. Haji ofure one of O.ADABHIE Liberty Hotel based in Ekoma. Yaro yo. Baba, well we say nene say yes. Eni no mo na say yere aye. Peter Oba Ujo. Importer and exporter, Immigration Office, Benin City, Aduwawa. Baba ba yerere, anye no va kasu sebe na kona. Me mara bati ona ba kona da fena ka no bi ogwele no mo bi ole. Ebaro me mi go ma funu reta o. Ebalo memia, on va foutre le taré. Il m'a mis des vagues, yavagi mo yave bien là. Ebalo ni yo, ba we aba se ga ku okogbo. Obio kwelo, kolopio jo. Trado medical doctor Ayanrekme. Obo no yo se gbe no yo se wo Triple Chief Dr. Ayanrekme. Omo nagada gabiere. Dr. Dibiabo, Patakobo ni Merakali Yeku. Dr. Dibia Memareke, et Bation Navasmo. Memare Bation Navasmo, notre fena canobio volé non mobiole. Edo, Suwago. Trado medical doctor Edo. Omonebwa to Bieri, Yaro yo. Ilole Bebo, ni Memulolo. Mena we mele gaye na ye no monare ni ba rebele fiori Mrs. Belinda Bezi Chemi omonuro mi biere obi me a lo re gbe na wude a mi bere mefo e boy re kono re ti ayo pe denere na nia agbe soribo meta mu wege Eromhonsele iko no mo be no to agbon ana aka eso we Eromhonsele o me ku ene eso we Eromhonsele o me ku egbo eso we Eromhonsele o me ku ehino o me era no me papa apala tosi Belinda bogo mo me bo ni merakali yeku ada unogmo yewe unogmo topa agmete ne pele o Belinda o ga yere me o ramuje megere kono re jayewe na gmo na nia ana mi omo no ho emo ri abi omo na ho emo amara mudo fa mo we aye data amosita ni Belinda iyaro yo iri age ayo atena ba gmo no da fe na kano bi okwele lo mo bi ole o da fe no wa yere so do fo bi oje adega kera gmo aya ya boya adega kera gmo aya ya boya era no bi megege mudiani megware aya ya boya inyo no bi megege mudiani megware aya ya boya ale ke mo ke ni sagera no bi ole kwegariye aya ya boya ale ke mo ke ni saginyo no bi ole kwegariye aya ya boya me ya be kwa mo so no bwaga yeri mi olu ni me aya ya boya me ya be kwa mo so no bwaga yiri mi olu ni me aya ya boya me ya be kwa ni Jesu no kebe na konako
menia ayara toya inyo no kime wage musia ni megwere ayara toya ebogire gono redia yare nakonako ayara toya usagari egbega miota na kweta regaria ayara toya oyagari egbega miota na kweta regaria ayara toya amami no fona be nakona ni meyo ayara toya amami no fona ba fona ni meyo ayara toya adega yo ya no kele gari nyome bebe ayara toya no sa que no va se no que fuera ne galeri no ayara toya que no sa que no va se no que rumpe su nyome ayara toya aleri no ne giga rumpe su nyome ayara toya adega you se ne ra ne kele ga yebe nakmon ayara toya que no va se no que fuera ne ayara toya aleri no alogi ga fuera ne ayara toya belita nuga yele ayara toya mama le parte na bo kon no ta fe na lo mo obi ogbo ayara toya belita we ga yele ayara toya Ajo kiemi no awelolo Ajo kiemi no awelolo Ajo kiemi no awelolo aseno seno pẹ̀lú nínú Ajo kiemi no awelolo Ajo kiemi no awelolo Ajo kiemi no awelolo aseno seno pẹ̀lú nínú I want all my fans to come and join me to thank the Lord because the Lord is doing all things possible in my life. He started with prayer and he ended with prayer. Ajo kiemi no awelolo Ajo kiemi no awelolo Ajo kiemi no awelolo aseno seno pẹ̀lú nínú musicians o hello tekpo de a ìwọ̀n ni musicians o máa ló tekpo de o musicians o hello tekpo de a ìwọ̀n ni musicians o máa ló tekpo de o òpè ara lẹ́sẹ̀ mẹ́ yìí mẹ́yẹ fún ẹ̀mẹ́ òpò ara lẹ́sẹ̀ mẹ́ yìí mẹ́yẹ fún ẹ̀mẹ́ o ọ̀làsẹ̀rẹ̀ ní mẹ́nára títí o ìmẹ́gbọ́rí àrẹsẹ̀. Musicians o hello tekpo de a wọ́n ní musicians o wọ́n ló tekpo de o musicians o hello tekpo de a musicians o hello tekpo de o òpè ara lẹ́sẹ̀ mẹ́ yìí mẹ́yẹ fún ẹ̀mẹ́ òpò ara lẹ́sẹ̀ mẹ́ yìí mẹ́yẹ fún ẹ̀mẹ́ o òpè ara lẹ́sẹ̀ mẹ́ yìí mẹ́yẹ fún ẹ̀mẹ́ òpò ara lẹ́sẹ̀ mẹ́ yìí mẹ́yẹ fún ẹ̀mẹ́ o ọ̀làsẹ̀rẹ̀ ní
menaga titi o. Ọlọ́sẹ̀rẹ̀ ní menaga titi o. Ọlọ́sẹ̀rẹ̀ ní menaga titi o. Mẹ́gbọ́n yà rẹ̀ sí. Ọ̀pọ̀ mẹsì ọwọ́ náà lù ọ́ bèbè. Yàgò ọ̀pọ̀ mẹsì ọwọ́ náà lù ọ́ bèbè. Ọ̀pọ̀ mẹsì ọwọ́ náà lù ọ́ bèbè. Wúwẹ́ nọ mi kò rẹ̀ fi mẹ̀ yàgò wọ̀ bí ọmọ o. Wúwẹ́ nọ bẹ̀ mi mẹ́bi sí kìí yàgò wẹ̀ fi mi mẹ́. Bíkọ́ ni mẹ́fà lù wákọ́ ni mẹ́fà rà wù nù wẹ́rẹ̀ fún wa. Bẹ́ẹ̀ka kìsẹ́ ni mẹ́fà kẹ́nà wúwọ́ bí ọmọ. Ìbá nẹ́rí kó mọ mẹ́kọ̀ọ́kọ́ ọba gbọ́n. Ẹ̀pá ni ìbá náà rere kọ́ kàkí kálẹ̀ o. Ìbá nìkan ní mẹ́bí sí kí ẹ bá sí ni mẹ́. Ẹ̀pá ni ìbá náà rere yẹ kàkí kákó. Wúwẹ́ ni musician ní nọwọ́ kíkún mú mẹ́rẹ́ pìkíẹ́. Wúwẹ́ ni musician ní nọwọ́ kàzígò mẹ́lẹ́lẹ́. Ẹ̀yìn kún ọ̀pọ̀ mẹ́sẹ̀ kọ́lí mẹ́kí. Ẹ̀yìn kún ọ̀pọ̀ mẹ́sẹ̀ kọ́lí mẹ́kí o. Musician ni mẹ́ka rẹ̀ bẹ́ bó ni mẹ́yẹ. Mímúdìálọ́ mẹ́wìn náà bẹ́ pẹ́ ní mẹ́yẹ. Peter Mobioli yẹ́bà gòkè nù ẹ̀rà mẹ́. The greatest Behiwalu yẹ́bà gòkè nù ẹ̀ bàbá o. Àfilẹ̀ náà ṣì ló tu yẹ́ gòkè náà kó o. Àfilẹ̀ náà lọ́sẹ̀lẹ̀ yẹ́ gòkè náà kó o. Ìná mẹ́mí mutu ọ̀bẹ náà gbọ́n náà. Mẹ̀gàgé bàtí lẹ́rọ bọ̀lú mẹ́ni Eromhonsele bẹ mutu o. Yóò ṣàdúró yàwó gòkè wẹ̀kẹ́ o. Bẹ́ẹ̀ni pẹ̀ nínú mẹ́ anagagbọ́lí súnmẹ́tì ní mẹ́rẹ̀ yìí kìí. Mẹ́ni iná mú mẹ́ yóò ṣàdúró ọmú ní mẹ́. Bẹ́ẹ̀ni àgẹ̀ nínú mẹ́ anagbọ́lí kí ẹni mẹ́ kí ẹ pé. Mẹ́ni iná mú mẹ́ yóò ṣàdúró ọmú kí ẹ mẹ́ o. Àfi lẹ́kìn ẹ̀ka gbábẹ́ ìfagọ́ mú pọ̀pá ní mẹ́. Ọmọdéọ̀lì ọ̀rọ̀ náà wìn náà ébẹ̀ ìwádìí ìmásá nà fẹ́rẹ́. Bẹ́ẹ̀ka kìí sẹ́ni mẹ́fẹ́ kẹ́nà fún ẹ náà lè. Bẹ́sẹ̀rẹ̀ ló sẹ́nu bọ̀ àlù mẹ́ o. Ẹ̀dá ni ìráyè rẹ̀ báyìí kì í mẹ́lẹ̀. Ẹ̀dá ni ìráyè rẹ̀ kúsá kìkì mẹ́sẹ̀ o. Bẹ́ẹ̀kẹ́ nà gbéra bí ẹlẹ́ nà sí mẹ́kọ̀. Bẹ́ẹ̀kẹ́ nà gbéra bí ẹlẹ́ nà sí mẹ́kọ̀. Mẹ̀gàgbọ́lá wẹ́gẹ̀ nà gbàwé bá o mẹ́mí ẹ̀. Àdéhà yí Jésù lójú. Bẹ́ẹ̀kẹ́ nà gbéra bí ẹlẹ́ nà sí mẹ́ o. Bẹ́ẹ̀kẹ́ nà gbéra bí ẹlẹ́ nà sí mẹ́kọ̀. Mẹ̀gàgbọ́lá wú nà gbàwé bá mẹ́mí ẹ̀. Àdéhà yí Jésù lójú. Àdéhì kò arẹ tọ́ mọ́. Tàmá mẹ́gì mi ọ̀nà mìíràn tẹ́. Àdéhì kò arẹ dúró ní mẹ́rẹ́ sùúrù náà. Tàmá mẹ́gì mi ọ̀nà mìíràn rẹ̀ tẹ́. Àdéhì kò akẹ́lẹ́ rẹ̀ ká ló kókó. Tàmá mẹ́gì ọ̀nà mìíràn rẹ̀ tẹ́. Ìyọ̀n nà bí mẹ́gọ́ náà lè rí mẹ́. Era nà bí mẹ́yà kọ́ náà lè rí mẹ́ o. Ìyọ̀n nà bí mẹ́gọ́ náà lè rí mẹ́. Era nà bí mẹ́gọ́ náà lè rí mẹ́ o. Ẹgbẹ́ nu ẹgbó ni mẹ́mọ́ sùn sẹ́la. Òyàrí bọ́ ni mẹ́mọ́ lè bá gbọ́n náà. Ẹgbẹ́ nu ẹgbó ni mẹ́mọ́ sùn sẹ́la. Òyàrí bọ́ ni mẹ́mọ́ lè bá gbọ́n náà. Mẹ̀pẹ́ mi ẹ̀ máa ní gírẹ́sì bẹ́ẹ̀ ló wẹ́ bó na. Mẹ̀píkú náírà wọn yẹ sàn ní torako. Mẹ̀rí kọ̀ńtọ́tọ̀ rẹ̀ ká kékeré. Ìkàrà nọ̀rí àlè ọ̀lẹ́ mẹ́gígá ẹ̀ o. Gbèsèlè nàgbẹ́ náà yóò yá nà rere. Gbèsèlè nàgbẹ́ náà yóò sẹ́nà sẹ́rẹ̀ o. Èkì ọ̀nà mẹ́ ọ̀rá gbọ̀n yére. Ege ni rega hekaraga nyene tota rekame. Ege ni rega susakaga nyene tota rekame. Agyo kiewi no awe lolo. Agyo kiewi no awe lolo. Agyo kiewi no awe lolo. Ese no se no balu ni mio.
day with me. This is time of testimony time. Testimony time. Musicians, hello, that both they are. Musicians, hello, that both they are. Even the musicians, man, look that both they are. Musicians, hello, that both they are. Okwaga lweseme, yime ye kweme. Okwaga lweseme, yime ye kweme o. Olozore ni menaga titi o. Mekori abese. Ajo kiemi no awa lolo. Ajo kiemi no awa lolo. Ajo kiemi no awa lolo. Ese no se no bolu nina. Okay. Oya.
follow, yago ke follow giyewa. ọmọ náà má rẹ̀ lóyè o àti ọmọ. Oge follow, yago ke follow nenewe. ọmọ náà má rẹ̀ lóyè o àti ọmọ. Oge follow, yago ke follow giye. ọmọ náà má rẹ̀ lóyè o àti ọmọ. Yago mo na mare loyi, ekiro monia. ọmọ náà má rẹ̀ lóyè o àti ọmọ. Ọmọ na mare loyi, okiro monia. ọmọ náà má rẹ̀ lóyè o àti ọmọ. Oge follow, yago ke follow giye. ọmọ náà má rẹ̀ lóyè o àti ọmọ. Ọmọ na mare loyi, ekiro monia. ọmọ náà má rẹ̀ lóyè o àti ọmọ. Yago mo na mare loyi, okiro monia. ọmọ náà má rẹ̀ lóyè o àti Ekiro ọmọ. mo. Oge follow, yago ke follow. Oge follow, yago ke follow. Ọmọ na mare loyi, epo ware baba o. Yela go ke ye. Oge follow, yago ke follow. Oge follow, yago ke follow. Ọmọ na mare loyi, epo ware mama o. Yela go ke ye. Ọmọ náà má rẹ̀ lóyí, ọ̀pọ̀wọ́ àrẹ bàbá o. Ọmọ náà má rẹ̀ lóyí, ọ̀pọ̀wọ́ àrẹ màmá o. Oge follow, yago kẹ̀ríyé. Oge follow, yago kẹ̀ follow. Ọmọ náà má rẹ̀ lóyí, èkì lọ́mọ nìyà, yago kẹ̀ríyé. Ọmọ náà má rẹ̀ lóyí, ọ̀pọ̀wọ́ àrẹ bàbá o. Ọmọ náà má rẹ̀ lóyí, ọmọ màmá kàkẹ́ bó lè po. Ọmọ náà má rẹ̀ lóyí, ọmọ bàbá yẹ bó lè po. Ádámù bó ka, ìbára kí ẹ bá mọ. Ebu kwese lugọ Ádámù bó ka, ara ló gbó píálé, ara ló gbó pòlè. Wẹ̀mọ́ lẹ̀ tẹ́ná wébi yẹ. Ádámù bó ka, ebu ka kí ẹ bá mọ. Ebu kwese lugọ Ádámù bó ka, ara ló gbó píálé, ara ló gbó pòlè. Wẹ̀mọ́ lẹ̀ tẹ́ná wébi yẹ. Ọmọ náà má rẹ̀ lóyí, ọ̀pọ̀wọ́ àrẹ bàbá rẹ̀. Ọmọ náà má rẹ̀ lóyí, ọ̀pọ̀wọ́ àrẹ màmá rẹ̀. Oge follow, yago ke follow giye rẹ̀. ọmọ náà má rẹ̀ lóyè o àti ọmọ. Ọmọ náà má rẹ̀ lóyí, èkì lọ́mọ nìyà. ọmọ náà má rẹ̀ lóyè o àti ọmọ. Ọmọ náà má rẹ̀ lóyí, èkì lọ́mọ nìyà. Yẹ́bà kò kẹ̀lé. Ọmọ náà má rẹ̀ lóyí, ọ̀pọ̀wọ́ àrẹ bàbá rẹ̀. Ọmọ
na mara loyi obuware mama o ata moboka epaga kiabak mo ebu kwesoro gola ata moboka ara lo popiale ara lo popole we mare teno we ata moboka epaga kiabak mo ebu kwesoro gola ata moboka ara lo popiale ara lo popole we mare teno we Moses Sosifo ọmọ ní zọgẹ bíẹlẹ aka area one nọrí bí jẹmi mẹtìyẹ ìnà ọmọ nàmà rẹ lóyè Moses Sosifo mẹni rẹgàlì yèké nọrí bí jẹmi yẹ ọmọ nàmà rẹ lóyè ọkì ọmọ nàmà rẹ lóyè ọkì ọmọ nàmà rẹ lóyè ọkọ wàrẹ bàbá o. Godfrey Osajele bo aka ọmọ ye boy one of the Germany ọ̀nà ọmọ ní lákàlí yẹtì ẹgbẹ́ ní olóògbé mẹ́ka yẹra wọ́pọ̀ lọ́wọ́ dání láti àdéhẹ́rẹ́ nàbíyá mẹ́yà kẹlẹ́ yẹn náà gbọ́n náà ní ayé lọ́dọ̀ọ́rẹ́ ọmọ náà bíẹ́rẹ́ ẹ̀bùlóníyé ẹgbẹ́rẹ́ ní ọlọ́ mẹ́ka yẹ́ra wọ́n gbọ́n lẹ́rẹ́bẹ́ náà gbọ́n náà ní à lẹ́kì nyọ́nà bíẹ́rẹ́ bá gbọ́kọ̀ yẹ́rẹ́ náà gbọ́n náà ní ayé lọ́dọ̀ọ́rẹ́ ọmọ náà bíẹ́rẹ́ ọmọ náà má rẹ̀ lóyún ìbúwà rẹ̀ bàbá rẹ̀ ọmọ náà má rẹ̀ lóyún ọmọ màmá rà kẹ́bó lẹ́kọ̀ọ́. Sharita sebo fún ọmọ náà gàdágà bí ẹ lè fi ìnà ọmọ náà má rẹ̀ lóyè. Ó kẹ́ fọ́lọ́ yàgò kẹ́ fọ́lọ́ Shariti ẹ̀. ọmọ náà má rẹ̀ lóyè ọjọ́mọ́. Sharita sebo fún ọmọ màmá gàgẹ́ bó lè bò. ọmọ náà má rẹ̀ lóyè ọjọ́mọ́. ọmọ náà má rẹ̀ lóyè èkì ń ọmọ nìyà. ọmọ náà má rẹ̀ lóyè ọjọ́mọ́. ọmọ náà má rẹ̀ lóyè ọkọ̀ wà rẹ̀ bàbá rẹ̀. ọmọ náà má rẹ̀ lóyè ọjọ́mọ́. Àgàdàgà lẹ́bọ̀ rẹ̀. ìgbà wọn rẹ̀ rẹ̀ wá tó pé pèrè mi wọ̀. Ẹ̀wọ̀n yìí mi nù pẹ́ bolo. Tàbí ọmọ òkú. Ubiaja lẹ́bọ̀ rẹ̀. Tàbí ọmọ òkú. Ewúro mi nù pẹ́ bolo. Tàbí ọmọ òkú. Ebele lẹ́bọ̀ rẹ̀ tì o. Tàbí ọmọ òkú. Ujọgba ló pẹ́ bolo. Tàbí ọmọ òkú. Àmà lẹ́bọ̀ rẹ̀ tì o. Tàbí ọmọ òkú. Àgàdàgà ló pẹ́ bolo. Tàbí ọmọ òkú. Gẹ́gẹ́ bó sá lẹ́bọ̀ rẹ̀ tì o. Tàbí ọmọ òkú. Wúro mi lẹ́bọ̀ rẹ̀ tì o. Ó dùn àti èyí. Ó gbẹ́sẹ̀ ló pẹ́ bolo. Tàbí ọmọ òkú. Ìlú àìtì ẹ̀. Tàbí ọmọ òkú.
Ìwé mi nọ sí ẹ̀mẹ̀ pé ìwé mi nọ sí. Ìwé mi nọ sí ẹ̀mẹ̀ pé ìwé mi nọ sí. Èrè àmì ẹ̀ka tọ́lé, èrè àmì ẹ̀ka má tọ́. Ìwé mi nọ sí ẹ̀mẹ̀ pé àbáwẹ̀ sùwúre. Ìwé mi nọ sí ẹ̀mẹ̀ pé ìwé mi nọ sí. Ìwé mi nọ sí ẹ̀mẹ̀ pé ìwé mi nọ sí ẹ̀mẹ̀ pé blọ̀dá. Àbáwẹ̀ ẹ̀mẹ̀ bàbá. Ìwé mi nọ sí ẹ̀mẹ̀ pé ìwé mi nọ sí. Ìwé mi nọ sí ẹ̀mẹ̀ pé ìwé mi nọ sí. Ìwé mi nọ sí mẹ́lẹ̀ ìwé mi nọ sí. Èrè àmì ẹ̀ka tọ́lé, èrè àmì ẹ̀ka má tọ́. Ìwé mi nọ sí mẹ́gbẹ́. Bàbá mẹ́rẹ̀ nira rẹ̀. Ìwé mi nọ sí mẹ́gbẹ́. Ìwé mi nọ sí mẹ́gbẹ́ bùlọ̀dá. Bàbá mi ti yíyan mẹ́mẹ́ yíyé yíyé. Mẹ́lẹ̀ jáyé nàrẹ́ fún ẹ̀mẹ̀ bí ọmọ náà sẹ́wọ́n nìkẹ́ àdúgbèrè lẹ́yìn ẹ̀mọ́ náà tẹ́lẹ̀ bó lè gbò ẹni pọ́nmọ́ nílé àsòlú mi iná iná ayọ̀mọ́ lùsẹ̀lógún amújàmá lẹ́yìn ẹ̀mọ́ lè gbò. Ìwé mi nọ sí mẹ́gbẹ́ ìwé mi nọ sí ìwé mi nọ sí mẹ́gbẹ́ ìwé mi nọ sí. Èrè àmì ẹ̀ka tọ́lé, èrè àmì ẹ̀ka máa tọ́. Ìwé mi nọ sí mẹ́gbẹ́. Nànà mẹ́rẹ̀ nira yẹ. Ìwé mi nọ sí mẹ́gbẹ́. Ìwé mi nọ sí. Ìwé mi nọ sí mẹ́gbẹ́. Ìwé mi nọ sí. Èrè àmì ẹ̀ka tọ́lé, èrè àmì ẹ̀ka máa tọ́. Ìwé mi nọ sí mẹ́gbẹ́. Ìwé mi nọ sí. Iná mọ́ná ni ìbàdàn mẹ́rẹ̀ fi ọ́bì sáàtì bẹ́ẹ̀sì torí lò. Bàbá mẹ́nà wọ̀ bíọ̀wọ̀ bíọ̀wọ̀. Ìyáró yóò bàbá sáàtì bẹ́ẹ̀sì torí lò. Ìwé mi nọ sí mẹ́gbẹ́ ìwé mi nọ sí ooo. Ìwé mi nọ sí mẹ́gbẹ́ ìwé mi nọ sí. Èrè àmì ẹ̀ka tọ́lé, èrè àmì ẹ̀ka máa tọ́. Ìwé mi nọ sí mẹ́gbẹ́. Nẹ̀nẹ̀ mẹ́rẹ̀ ní bàbá. Ìwé mi nọ sí mẹ́gbẹ́ ìwé mi nọ sí. Ìwé mi nọ sí mẹ́gbẹ́ ìwé mi nọ sí. Èrè àmì ẹ̀ka tọ́lé, èrè àmì ẹ̀ka máa tọ́. Ìwé mi nọ sí mẹ́gbẹ́ ìwé mi nọ sí. Eke ọ̀rẹ́ náà mọ̀nà yẹ́rì ayé. Baba Godfrey Osaje aka O.ADABHIE Ìyáró yóò. Ìyáró yóò. Ọmọ ní zọgẹ̀ bíẹ́lì. Juleti mẹ́gẹ́ ní bàbá náà. Sister Juleti mẹ́ ní rẹ́gàlì yèké náà. Sister Juleti mẹ́ wò. Ọ̀nà àgọ́mọ́ mẹ́ náà rí bí fẹ̀jẹ̀zà. Julet ọmọ mẹ́wẹ́ sẹ́mẹ̀rẹ̀ lóògbélé. Èrè àmì ẹ̀ka tọ́lé, èrè àmì ẹ̀ka máa tọ́. Gómìnà sọ yẹ mẹ́lẹ́. Kìsìlì mẹ́gẹ́ náà mọ̀ ẹ́. Kìsìlì ọmọ tuntun bó ní rágàlì yèké. Aka Kizo. Ọ̀nà wíwẹ́ náà rí bí Madrid. Kìsìlì wẹ̀sẹ̀mẹ̀ rẹ̀ lùwẹ̀lẹ̀. Kizo one obi wẹ̀ náà rí bí Madrid. Ọmọ wẹ̀sẹ̀mẹ̀ rẹ̀ lùwẹ̀lẹ̀. Moses yé Moses yóò sí fọwọ́ ọmọ rẹ̀ ní rágàlì yèké ọ̀rìà one of Germany. Moses mẹ́gẹ́ ní bàbá ọ̀rìà one of Germany. Ìwé mi nọ sí mẹ́gbẹ́ ìwé mi nọ sí. Ìwé mi nọ sí mẹ́gbẹ́ ìwé mi nọ sí. Èrè àmì ẹ̀ka tọ́lé, èrè àmì ẹ̀ka máa tọ́. Ìwé mi nọ sí mẹ́gbẹ́. Nẹ̀nẹ̀ mẹ́gẹ́ ló bí fẹ́ ti o. Ìwé mi nọ sí mẹ́gbẹ́ ìwé mi nọ sí. Ìwé mi nọ sí mẹ́gbẹ́ ìwé mi nọ sí. Èrè àmì ẹ̀ka tọ́lé, èrè àmì ẹ̀ka máa tọ́. Ìwé mi nọ sí mẹ́gbẹ́ ìwé mi nọ sí. Ẹgbẹ́ mi mẹ́tí ẹ̀nìyà, ọmọ mi mẹ́tí ẹ̀ ẹgbẹ́ olódìyẹ bá kọ́ra mọ́ kẹ́tì yẹ.
Osagbo Eromhonsele, aka Bebo Tigbo of Paris. Fiefia mani nage no bi ma. Osagbo Eromhonsele aka Bebo Tigbo nomo of Paris. Fiefia nage nomo etie. General Kisley Venokie, General Kisley Ochera Boni Meragali Yeke, General Kisley Ogene Batana, Ochera one of Toriloti, aka Lion in Menoga, Bezi Torilo, General Kisley Venomo, Odeshibo Ogene Batana, Odeshibo Ramanova se Wodi Ragali Yeke no. Odeshi veboni ragali yeke, Odeshi ruwo bion, Odeshi baba ruwo bion. Charlie vege no bi metie, Iaza, ebene oni metie nia. Charlie vege no bi me Iaza, aka Agbaka one of Rama Park, Benin City. Ọmọ wọn ní rákàlì yèké ná òbí mẹ́rin bá bíọ́mọ̀ bíọ́mọ̀. Gòdà lówó pé bọ́ọ̀mù náà mọ́lẹ̀ gòdà lówó pé bọ́ọ̀rọ̀ ayẹlẹ̀ mi àníyá. Aka father of the day base in Warri gòdà lówó pé bọ́ọ̀mù ẹsẹ̀ fẹ́rẹ̀ lóògèlè. Iyere gbẹ̀rẹ̀ nìyà ọ̀nà gbogbo n'obi mẹ́ n'ọ̀rì bí Spain. Iyere gbẹ̀rẹ̀ ọ̀nà gbogbo n'ọ̀rì bí Spain. Chief ọ̀bù ahẹ́ ọ̀nà gbogbo bẹ́sì Spain. Eromhonsele senior brother ọmọrìàwó yàgò ọmọrìàwó n'ọ̀rì bí Spain. Ìyá mabọ̀ family tiye. Agadaga community baba ìwọ bíọ́wọ̀n ọ̀mẹ̀rẹ̀ blọ̀dà gbàbẹ̀ bó nìyẹ ọ̀gá gbàbẹ̀ bá ẹ̀rẹ̀ nọ́ọ̀yà ọ̀mẹ̀rẹ̀ sista gbàbẹ̀ bó nìyẹ ọ̀gá gbàbẹ̀ bá ẹ̀rẹ̀ nọ́ọ̀yà ẹ̀rọ abọ́bọ́kò anari ọmọ nọ́ọ̀yà tẹ bàbá bẹ̀ náà gbọ́ná. Ebakori bu nana lu abo akobibo akoga kwene kwaga yemi akore roka wega gori yobo nu were no yeruwe wega gori yobo nu were no binyuwe ale ten na rakmo ale ten na rieko ale ten na rakmo ale ten na rieko mena we meka kabolega ye na ye no monare Mr. Love bezi London Baba mena we ekwemi osuwe o eni ose ibe yaye Mr. and Mrs. AJ Tata bezi London mena we mewu barebe obiyo mo be se ni bala lu me we nage no gbeda bi me lu marriage iyo ba ba regi me mena wo se no kwa asabasi eni ose ya de gaye era ze no gegera ze ni mara dagbo ya mugele Mr. Jomo Osifo Onagera the not even United States Osifo boge ne papa Eri amiega tole Eri amiega mato We be no se megbe Na nege ne papa We be no se megbe Baba nege ne ramege We be no se megbe Baba nege ne ramege Eri amiega tole Eri amiega mato Baba no We be no se megbe We be no se Agmonesalo Sọ̀rọ̀ apẹ́kọ̀ pépé kan o. Agmonesalo Sọ̀rọ̀ apẹ́ lọ́rẹ̀ pépé. Ẹ̀má dágẹ́ pẹ̀lú ìbátan. Ẹ̀má mi pẹ̀lú ìbátan nánà pépé. Yẹ́gà Agmonesalo Sọ̀rọ̀ lọ́rẹ̀ pépé.
náà sọ̀rọ̀ ọ̀nà apẹ́kọ̀ọ́.